àwọn ìyàwó Portable Ọmọlálọmí wọ̀yá àjà lórí ọ̀rọ̀ Portable. Lizzy Anjorin sọ̀rọ̀ lórí okùn ọmọ Destiny olórin tó kú. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbí pé fàákájà tó ń lọ nílé Ọmọlálọmí Portable ò ṣetán láti kẹ́sẹ̀ nílẹ̀ o. Nítorí níṣe ni ìyá ọmọ rẹ̀ Àṣàbí Simple àti Bẹ́wàjí ìyàwó Portable sọ̀kò ọ̀rọ̀ sí àwọn lórí ẹ̀rọ ayélujára. Láìpẹ́ yìí ni Àṣàbí fún ọlọ́pàá gbé Portable wípé ó nu òun àti ẹbí òun. Ṣùgbọ́n ní báyìí Portable ti gba ìtúsílẹ̀ o. Nínú fọ́nrán kan tí Bẹ́wàjí ṣe ló ti fi àwọn ọ̀tọ́kọ ẹ̀ ṣe yẹ̀yẹ́. Tí Àṣàbí Simple sì dá lóhùn pẹ̀lú ọ̀rọ̀ àṣàmọ̀. Lóṣù tó kọjá ni Portable wá síwájú adájọ́ tó fìkàlẹ̀ sí Onípáánù nípínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn lọ́lọ́kọ̀ọ́yọ tó fi kàn. Tẹ́lẹ̀ sọ pé kó wà látìmọ́lé ọlọ́pàá títí ọjọ́ 21 oṣù yìí títí wọ́n fi gba béèlì rẹ̀. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ti sọ̀rọ̀ lórí ikú ọmọ olórin Destiny tó kú lójijì. Ẹ gbọ́ ohun tó sọ. Kò lè máa react sí. Mo lè fẹ́ pe àkíyèsí yín sí nǹkankan. Ṣé rántí show kan tí mo ṣe ní ìjẹta àbí jẹrin tí mo play ohun yìí? Let me play it for you. Ẹ jẹ́ kí n sáré gbé wá bóyá màá sáré rí yẹn. Because èmi máa ń calculate gan. Ó ti yín wọ́n wá case tó máa fi cover case Mohbad. Kí case má bàa dàbí case Mohbad. I can decide to keep quiet on this matter. But no, I won't. I will not keep quiet. Because I don't want Mohbad case to repeat itself. Ó ti yín. Ọ̀pọ̀lọpọ̀ yín mi mọ̀ bóyá rántí fídíò yẹn ní ìjẹta àbí jẹrin. Mi mọ̀ bóyá rántí fídíò yẹn. Fídíò yẹn ni mò ń wá. Tí Ìyábọ̀ ń sọ nínú fídíò yẹn pé ìyá kan ń ṣépè fọ́mọ ẹ̀. Ṣé ẹ rántí? Ìyábọ̀ ń sọ ní ìjẹta àbí jẹrin pé ìyá kan ń ṣépè fún ọmọ ẹ̀. Who remember that video? Who remember that video? That video was ìjẹta àbí jẹrin tí mo fi analyze ẹ̀. Pé ẹ̀yin ọmọ ẹ má dá wọn lóhùn o. Do you know why I made that video? I knew something is about to happen. I knew something is about to happen. Sherry, àwọn people in desperate wọ́n wá story tó máa fi cover story Mohbad by all means. Mi mọ̀ bóyá ẹ rántí video yẹn ní ìjẹta àbí jẹrin. How many of you remember that video? The video was ìjẹta and I was giving an analysis on that video. Ṣé rántí? Rántí, ta ló rántí? Good morning, Arike Ade. This is not my main show, but I quickly want to use this show. This is the show. Of ours, isn't that? Tó bá ti ń bọ̀. Ẹ máa gbọ́. Ṣé ń gbọ́? Ẹ máa gbọ́. Ọmọ ìwé ọmọ máa gbọ́ ọmọ ìṣépè. Ṣé ń gbọ́? I do really like her, and she used to wonder why don't I like her. I used to tell her that. For me, I just feel it's annoying. Kí wọ́n máa ṣépè fún ọmọ èèyàn. Kò sí bọ́ ọmọ èèyàn ṣe lè díyàn nú tó. Ṣé rí fídíò tí Ṣèpẹtẹ́rí ṣe yìí? Definitely voice Mama Destiny ti wà níta kí Destiny tó kú. Voice ti ìyá Destiny ó ti wà níta kí Destiny tó kú. Voice ìyá Destiny ó ti wà níta kí Destiny tó kú. Ìwọ tó bá fẹ́ jẹ wọn mọ́ ẹ má lọ sọ́dọ̀ ìyá Destiny o. Ẹ lè ṣòkú Destiny bẹ̀ ṣe ṣòkú Mohbad ní bíbá ẹ. Is it that dákẹ́ for life? Nobody must drag that woman. Nobody must drag that woman. Má dé bá yín ta tán. Yàsín mi ìmọ̀ yá yẹn rí mi lè fẹ́ mọ̀. Ó ti yé ẹ̀sìn tóun náà dẹ̀ ti ń bá wọn ṣe tẹ́lẹ̀. Òun ló kọlu òun náà. Ó ti yé. So ìyá Destiny must probably be part of you guys. Ṣó ti yé yín mi ò kí ẹ̀ mi ì ṣe fan ẹ̀. Wọ́n ẹ̀ lè drag ìyá Destiny níbí. Ó ti yé yín ṣe rí fídíò tí Ìyábọ̀ ṣe ní jẹta yìí. Ṣó ti yé yín pẹ̀lú voice Mama Destiny tẹ́ gbé síta yìí ẹ ní jẹ́ tán lórí cyberspace Yàsín. Nobody must drag ìyá Destiny. Òun ló gbé nǹkan ẹ̀ ó gbé fóṣù mẹ́sàn-án kò pa jẹ ó bí kò pa jẹ. Èyí tí ìyẹ́ ò bá ṣépè fún rí ọ tó ò ṣépè fún ọmọ ẹ rí ọ tẹ́bí ò ṣépè fún ẹni tó gbé lọ́dọ̀ ẹ tí ò ṣépè fún ẹ rí jáde síta. Do not use that boy. Ẹ ti waste ẹ̀ ná. Ó ti yín picture tẹ̀dẹ̀ fún wá sí ni pé torí voice màmá yẹn gangan lè ṣe pa ẹni tó wá pa là mọ̀ ẹni tó poison ẹ̀ àmọ̀ ọ̀tẹ̀ má sàsábẹ̀ voice màmá ẹ̀
abiyamọ ni ó ti yé ṣẹ́rí Yorùbá ni yín nítorí monetization ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú pàtàkì lórí social media yìí ẹ jẹ́ kí àwọn òbí ọmọ yẹn come on. I don't want to listen to Iya Destiny's voice. I don't need her voice. Ìwọ tó bá gbé voice note Iya Destiny èpè máa jà ọmọ ẹ. Let that woman mourn in peace. Ẹ rí pé nínú voice màmá yẹn olórí burúkú yín, you all don't listen to pains, you all don't listen to messages in voice note, you are only listening to the reaction. Ẹ cut the video, ẹ cut the voice woman yẹn. Àbí ẹ fẹ́ lọ wú òkú Destiny padà kẹ́rí fi gba donation Ògún ló máa fẹ́ jẹ yín wẹ̀ mi tí jẹ wọn kọ́ mi tí jẹ wọn dà. Let the family mourn in peace. Let the family mourn in peace. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé Ìyábọ̀ ṣe fídíò níjẹta, and according to what they said that boy was being poisoned. We don't know who poisoned him, we don't know who killed him, but ó jọ gàté kò jọ gàté ó fẹ́ ṣe méjèèjì tiro egun àtiro wọlé èyàn àtiro jáde. Stop interfering into family's affairs. Let the family be. Àbí ṣọ́dọ̀ yẹ ló wà níjọ́ tó kú, ṣé yẹ ló wà pẹ̀lú ẹ̀ níjọ́ tó kú? Ẹ tún ti bẹ̀rẹ̀ orí burúkú yẹn, ti bẹ̀rẹ̀ òṣì yín. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín, tí bá rí yín tẹ́ ń gbé voice note Iya Destiny kiri. See, ẹni tí mo rí voice Iya Destiny lọ́dọ̀ ẹ̀ yẹn, ẹ má yẹ kí o gbá kí kàbọ̀rà wà lójú. Let that woman be. I don't know the woman and I don't care to know her because òun náà kì í ṣe èèyàn gidi tẹ́lẹ̀. You don't understand? I don't know, I don't want to know her. But ẹ má fi ẹ̀hónú ẹ̀ gẹ́gẹ́ bí ìyá sọ́mọ tó jẹ́ pé ṣàṣà ní ìyá yín tí ò gbé yín gégùn. Ẹ má wàá mú mà ẹ lóhùn, ẹ má mú lóhùn rárá. Ohun tó bá pa Destiny ní kẹ́ ẹ sọ, àwọn tó bá fún lóògùn jẹ ní kẹ́ ẹ sọ. Ó ti yé ohun tó bá pa ní kẹ́ ẹ sọ. Kò dẹ̀ sáyè pé ẹnìkankan wú òkú mọ́, kò sí. Tẹ bá tráyè Ògún fẹ́ pa yín, ẹ fẹ́ ṣòfò. Ẹ̀yin gan fẹ́ lálàṣẹ lórí àwọn ọmọ yẹn, ẹ fẹ́ ṣòfò ọmọ. Let us breathe. Ó ti yé yín olórí burúkú yín, you don't care for ẹni tó wà láyé. Ojú wa la ṣe rí tẹ́ ẹ pa gbogbo ẹ̀dá tó wà láyé. Gbogbo àwọn tó wà láyé lẹ ti pa tán. Olórí burúkú yín ẹ wá sọ òkú ẹ sọ di ATM tẹ́ fẹ́ fi jẹun. Tí n bá gbọ́ kò sí bó ṣe lè súnmọ́ mi tó ti bá rí yẹ pẹ̀lú voice note Iya Destiny má kíkàbọ̀ ẹ lójú. Gbọ́ ti tèmi. Mi ìfẹ́ mọ̀. Let that woman be. Let her mourn in peace. Let her mourn her son in peace. Nǹkan tí Destiny àti bàbá ẹ̀ ṣe fún woman yìí, you all don't know. Ta ni voice yìí leak sí lọ́wọ́ tó wá lo opportunity yẹn fi poisons ọmọ yẹn. Kí n jókòó ẹ lọ́pọlọ ẹ ti ya wèrè ẹ ti ṣorí burúkú. Ayé yìí ti bàjẹ́. Anybody can just play any games láti pààyàn. Wọ́n dẹ̀ hide, wọ́n dẹ̀ jẹ lọ. That era has gone. Era ta wà nísìnyìí, a fẹ́ gbọ́ voice note mọ́. Ó ti yẹn and nobody mi gbọ́dọ̀ gbọ́ pé wú òkú ọmọ lọ́mọ, mi gbọ́dọ̀ gbọ́. Ìwọ tó bá dé lọ play, ìwọ tó bá gbé voice Iya Destiny sórí page ẹ, àdàbí tó bá fi ẹ̀hónú ẹ hàn sọ́mọ ẹ rí. Àdàbí tí ìyá tó bí ẹ kò bá fi ẹ̀hónú ẹ hàn sí ẹ rí. Àmọ́ tí ìyá ẹ bá fi ẹ̀hónú ẹ hàn sí ẹ rí, tí ìwọ náà fi ẹ̀hónú tiẹ̀ náà hàn sí ọmọ ẹ rí, bí Iya Destiny ṣe fi ẹ̀hónú ẹ hàn sí ọmọ ẹ, tẹ wá kọ̀ tiẹ̀, tẹ fẹ́ fi manipulate. Má jẹ́ kí n tí gbé èpè yẹn délẹ̀ fún ẹ. Ẹ jẹ́ kó gun omi, ẹ lọ wá ṣẹ́ṣe. Ó ti yẹn, ẹ lọ wá iṣẹ́ ṣe. Ẹ jẹ́ kó gun omi. Ẹ ti gba voice yẹ, ẹ dẹ̀ ti for opportunity, ẹ ti fi poison ẹ. Ó ti kú nìyẹn, ẹ dẹ̀ ti sin. Kò sí pé anybody fẹ́ wú òkú kankan mọ́. Let him go and rest. See you in the afternoon. Ó ti yé, see you in the afternoon. And let this serve as a lesson láàrin tọkọtìyàwó ìyá àtọmọ. Tí yẹ ẹ bá fẹ́ honú ẹ̀hàn sí ẹ, tó lọ gbé voice yẹ ẹ síta. Àwọn tó fẹ́ pa ẹ máa fi opportunity yẹn waste ẹ̀mí ẹ. Tí ọkọ ẹ bá ṣẹ̀ ẹ́, tó fi ẹ̀hónú ẹ̀hàn, tó ti torí ẹ̀ gbé voice ọkọ ẹ síta. Ìyàwó ẹ ṣẹ̀, ìyàwó ẹ sọ ọ̀rọ̀ ká tó fi ẹ̀hónú hàn sí ẹ. Jésù ni ò sọ̀rọ̀ ẹ̀hónú. Ṣé kò Jésù ò gégùn fún gi ọ̀pọ̀tọ́. Àbá náà bí ò fi ẹ̀hónú hàn. Ta ló nítàn tí ò fi ẹ̀hónú ẹ̀ hàn? Never in your life take side when it comes to family. Let the woman mourn in peace. Ẹ má fi Iya Destiny boy wá gba donation bẹ́ẹ̀ ṣe ìyá Mohbad gba donation. Ẹ kórí burúkú yín kúrò lórí cyberspace yìí.
ẹ kó burúkú ikú kò sí bó ṣe lè súnmọ́ mi tó tí bá rí ẹ kó lọ bá wọn post voice note ya Destiny Boy lórí platform ẹ kò sí má tẹ̀ kọ́ gbá yàtọ̀ sí pé mo gbá yẹn blocking má rí ẹ bí olórí burúkú ẹ̀ dání for life. Let that woman be. Èwo nínú yín ló ṣiṣẹ́ ọmọ tí ò gbàdúrà kó ń jẹ wọn mọ́. Èwo nínú yín. Ẹ wá mú voice ìyá yẹn ẹ wá kọ̀ tiẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Abẹ́rò pé gbogbo àwọn ìtẹ́ ṣe fún Lizzy ẹ fẹ́ continue ẹ̀. No. And for the fact that Iyabo just said something like this day for yesterday, it shows Destiny Boy's death is pre-planned. And no more kò sí àyè donation bí ó ti kú wọ́n ti sin ó ti lọ sùn. Energy tẹ́ bá ní ẹ lọ fi tọ́jú ọmọ Destiny Boy mo ò fẹ́ gbóòṣì ẹ bá gbé voice yẹ wá tí bá kì í mọ́lẹ̀ ẹ ní judge analysis méjì lọ pẹ̀lú àwọn èpè tí máa gbé máa fún yín ní èpè ẹ̀yin olórí burúkú olóṣì. Ìyá Destiny mi ò wá bí wá gbèjẹ o mi ò rí títí ẹ ro ṣó mọ̀ pé Lizzy Anjorin máa wà ní ọ̀tá tiẹ̀ náà ṣó mọ̀ pé ìgbà tí mo sọ pé wọ́n pa àwọn ọmọ ológo ṣó mọ̀ pé English ni mo ń sọ nígbà yẹn. Ìyá Destiny ṣó mọ̀ pé ìgbà tí mo sọ pé Yorùbá ń pa ọmọ ológo ṣó mọ̀ pé ìgbà tí mo sọ wípé Yorùbá ń líkì àṣírí láti fi pa ọmọ ara wọn wọ́n fa ọmọ ológo wálẹ̀ mo ní ṣó mọ̀ pé mo ń sọ pé ta ni kú kàn ta náà tún fẹ́ pa nínú àwọn ọmọ ológo yẹn ṣó mọ̀ pé ò sí nílé ńgbà yẹn ṣó mọ̀ pé o travel. I am not defending you here. Kí lẹ rí sọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí?